lọ́ba tó tó lórí ọba. Olórí ọba ní gbogbo ilẹ̀ Yorùbá àti Áfíríkà yìí ni Olúwo jẹ́. Ọba tó bá ti mọ lọ́ọ̀kan tó mọ ọba àwọn ọba lọ́ọ̀kan. Òun ló lórí àwọn ọba o. Èyí sọba tí máa ń bọ̀ ìsàlẹ̀ olórí ọba o. Òòsà ló ń mọ ẹ tó di jẹ́nẹ́rà tó wá sọ pé kọ́pùrà ló fẹ́ máa jẹ́. Òòsà bíbọ̀ ọ̀dá o, ọ̀bàrán débẹ̀. Èkó ní o, ìwọ tó bá ti ṣe kó lé Ògún lórí, Ògún ti ṣépè fún ọ. Tó bá ti kú ògógó ránṣẹ́ tó tú lé Ògún lé orí àti Ṣàngó. Ṣàngó náà ṣe pé ìwọ ọmọ ẹlẹ́kọ́ mọ́ ṣe bẹ́ẹ̀ fún ọ. Ṣàngó àtògún òmògógó lórí ìtọ́ ọba ti fún lógógó ìwọ̀nù èèwọ̀ ló fún jẹ. Fún òmògógó àwọn baba ńlá wa Ògún Ṣàngó mú òmògógó yóò ẹmu nìkan ẹmu ọ̀pẹ nìkan ló wà láyé tiwọn. Ògógóró ṣe ìdájọ́ èbó ni o, ní sì máa ń jẹ́ èèyàn kan. Ìtí ń jẹ́ èèyàn kan wá fúlé bàbá rẹ̀ lórí. Sọ yẹ sí ni àwọn ọ̀fẹ́ lábùkù. Àwọn tí ń bọ̀ ìsà náà ni ẹ fẹ́ dẹ́rù báyé. Tí a ní bí mọ́tò bá lásídẹ́ǹtì, wọ́n lògùn lọ́pàá yìí. Bàbá wa sì lògùn. So ṣé bàbá wa ní pa wá? Ṣé bàbá ti ẹ dápá àyàn? Ṣàngó ẹ̀ṣọ́ dápá àyàn. Ṣàngó ọkọ̀, Ògún ọkọ̀. Ẹ̀yin bàbá aláwo àtẹ̀yìn àtàfà àti kìíní tẹ́ẹ̀ bá mọ. Tẹ́ẹ̀ bá nílà àgbáyé ẹ lọ rò dáadáa. Ẹ má ṣe pè mọ́. Má lọ pààyàn mọ́. Ìwọ òwò látẹ̀lí lọ tí a bá wá bọ́ ọmọ sóògùn kà. Ògùn rẹ ní ká ẹ máa ṣe nílùú Ìwó. Tọ́ ọ bá ti sóògùn kà sí ọmọ ìwò yóò tàlẹ́ olórí. Tọ́ ọ bá ti ṣe lẹ́yẹ̀ ìdáwọ́ ẹ̀gbọ́lé ní bàbá aláwo lọ máa sóògùn dáadáa. Tọ́ ọ bá ń sóògùn dáadáa ọ̀pọ̀ èèyàn ni ọmọ ẹ wá. Tọ́ ọ bá ń sóògùn kà. Àwọn ọ̀kà náà ni ọmọ àṣùgbẹ́ ìka ọ̀kà ọ̀. Nílò gbogbo ẹ tó bá ti so ògùn kà nílùú Ìwó yóò máa dà lé lórí. Tó bá ti so ògùn kà sọ́mọ Ìwó yóò máa dà lọ. Tó ti so ògùn kà sọ́mọ Ìwó àtẹ̀tí gbé wò yóò máa dà láyà rẹ̀. Pẹ̀lú àṣìṣe ọlọ́mọ bí sọ. Gbogbo ẹ tí bá tún ti ń ṣèkà látẹ̀lí lọ. Wo ibi mo fi ọ́ sí ìní mú ọ lọ kóòtù àwọn èèyàn. Kóòtù àwọn èèyàn bẹ́ẹ̀ ní ṣe é gbà. Kóòtù àwọn èèyàn adájọ́ lè fi ọ́ lẹ̀. Wọ́n wàá fi ọ́ sí kóòtù ọlọ́ tí ò ní lọ́yà. Tí ò lágbẹjọ́rò. Gbogbo wọn tó bá ti fi ṣèkàbọ̀ máa wò látẹ̀ní lọ ire náà máa jẹ́ ti. Látẹ̀ní lọ ayọ̀ ni ó máa jẹ́ ti. Látẹ̀ní lọ tí wọ́n bá sóògùn kí ayé rẹ̀ bàjẹ́, ayé tiwọn ni ó bàjẹ́. Ọlọ́run ló ṣe wọ̀nyí. Ìṣú àtààbọ̀ Ọlọ́run bẹ lórí àmín. Ìṣú àtààbọ̀ bẹ lórí ọmọ. Ìṣú àtààbọ̀ bẹ lórí aya. Ìṣú àtààbọ̀ bẹ lórí ọmọ. Dandan lọ́lọ́run ó sì bá mi ṣe. Pẹ̀lú àṣẹ pé wọn ò forí balẹ̀ forí ìṣàkankan láti jọ mo ti jọba. Pẹ̀lú àṣẹ pé mi wọ ẹgbẹ́ òkùnkùn kankan láti gbà mo ti jọba. Ìta àṣẹ ká tó jọba máa wò ó. Àwọn nǹkan tí Musa ṣe kó tó di nàbíyí o. Musa pààyàn tó di nàbíyí o. Nígbò di nàbíyí mo pè ní apààyàn máa. Báwo tí mo ṣe kí n tó jọba ìdọ́gbọ́jọba mo ti lè èèyàn mí o. Nígbà tẹ́mi náà ju ọba ẹni tí mo pláàni kọ́ yìí o. Mo pláàni pé àájẹ̀lú ìrún ni o. Bí mo ṣe débẹ̀ lọ́lọ́ yìí náà lọ́wọ́. Ọlọ́run ló yìí náà lọ́wọ́. Nígbà pláàni tẹ́lẹ̀ kọ́ yìí o, mo fẹ́ èmi àtàwọn olóyè mi mo fẹ́ ká máa gbalẹ̀
ká lù mí. Yìí sínú ẹ̀wọ̀n, ìgbàyàwó ìyàwó, gbogbo ẹ̀ nígbà wá ṣe pàmò débẹ̀ tán lọ́lọ́ yìí máa lọ́wọ́. Ìwọ náà lè yí padà lẹ́yìn bọ́lọ́ sí yí padà. Yípadà ní òwà bàjẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ tó ṣe kó tó dọjú èdè. Yípadà rere yóò báyé. Àmínà. Ègún tí ò ní rò lórí. Ègún bí ìdílé ìyá ìdílé bàbá lórí ti ẹyọ dàgbà. Ègún rẹ̀ lọ́ọ́ jẹ́. Ègún bí tíyàwó rẹ̀ gbé wá láti ilé bàbá àti ìyá rẹ̀ kò ní rò lórí rẹ̀. Ègún bí tọkọ rẹ̀ gbé wá láti ilé ìyá àti bàbá rẹ̀ kò ní rò lórí rẹ̀. Kò ní rò lórí ọmọ yín. Ọmọ yín ò ní gbà nítorí rẹ̀ ègún rẹ̀ ní kọ́ jẹ́. Etí wo gbèsè dáadáa dùn nínú ìdílé yìí. Etí wo gbèsè dáadáa nínú ìran rẹ̀ látẹ̀lé. Ó lọ ṣe tó jẹ́ pé nílùú Ìwó kò sí ọba tó gbógun tòrìṣà bíbọ bíi tèmi. Tọ́lọ́ sì yí gbogbo ẹ̀ padà sí dáadáa. Tí ìlú ń dùn, tí ìlú ń dùn Yorùbá, tí ń dùn Yorùbá. Mo ní ayé yóò máa dùn. Ayé yóò máa dùn. Ọlá ti ń fúnni láyọ̀. Tọ́lọ́ wọn ò ṣe rẹ́ẹ̀rí nínú ìran yín. Látòrí rẹ̀ kò ti bẹ̀rẹ̀. Ó ti rí bẹ́ẹ̀ o. Ìwọ nìkan. Ọ̀sọ́ pọ́ látọ̀ o. Ọ̀sọ́ pé èmi lọ nárébù PDP. Ó lè sọ nárébù PDP. Kọjá pé lẹ́ẹ̀kan náà kò tún sọ nárébù lè bí APC. Ó dùn bí kan ní. Inú kó o sin Ọlọ́run àbí kó o bọ̀ òrìṣà. Ọ̀kan ló mú. Ó lè dá ọgbẹ́ ẹ̀kọ́. Ó lè dábọ̀. Yá dúró lójú kan o. Kí ẹ lè bá àmọ́ bí o tó sí. So dúró fọ́lọ́ àwọn dúró fóríṣà. Èyí tó bá lè kọ́ ní kò dúró. Nígbà àwọn òrìṣà á ń ṣe náà wà ayọ̀ ò lè ṣe bẹ́ẹ̀. Ìkan ló mọ̀ ó. Má wọ́ òòṣà ilé bàbá rẹ lọ o. Ègún náà bọ̀ sóyè rẹ. Dákẹ́ ègún lénìí, wọ́n ti jẹ́ kéèkùn máa pọ̀ sí. Má jẹ́ kéèkùn àìgbọràn Ádámà kó tó máa bọ̀ ọjà. O lè ṣe é lọ́jọ́ pé ìgbọ́n tàkẹ́ lórí tó ní jíṣẹ́ jìyà. Yóò mọ̀ rí bẹ́ẹ̀. Yóò mọ̀ ṣe bẹ́ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀. Ó kí yín. Ìlú àṣẹ ọba kan ṣoṣo. Tí ń jẹ́ kábíyèsí. Wọ́tárí síkú máa ń tà ṣáà wígẹ́rì ìsàmì. Tí ń sọ láti wọ̀ ébílé. Ọba tí ń sọ láti ìṣèṣirò. Kábíyèsí kò sí Olódùmarè. Yóò mọ̀ ṣàánú. Ayé yín ó ti yí padà lábẹ́. Ọ̀rọ̀ yín ti yí padà sí ẹ̀rọ. Àánú Ọlọ́run ti jẹ́ sí. Yóò mọ̀ rí bẹ́ẹ̀. Yóò mọ̀ ṣe bẹ́ẹ̀. Má sọ yí pé ẹ̀sìn Lárúbáwá lélẹ́yìí o, ẹ̀sìn Lárúbáwá kọ́ yìí o. Tó bá jẹ́ ẹ̀sìn Ọlọ́run tó kún fún gbogbo ọmọnìyàn. Tí ò mọ èdè, tí ò mọ aṣọ tó wọ̀, tí ò mọ kọ́lọ̀ aṣọ bóyá èèyàn dúdú ni ọ́, bóyá èèyàn funfun ni ọ́, ẹ̀sìn Ọlọ́run fún gbogbo àgbáyé. Kìí ṣẹ̀sìn Lárúbáwá, tó bá jẹ́ ẹ̀sìn Lárúbáwá wọn ò ní máa lé mọ̀ náà káàkiri. Ó ní táwọn Lárúbáwá ń ṣe tẹ́lẹ̀ o, ẹ̀sìn tó lè pe lẹ́sìn wọn nù. Ẹ̀sìn àbí kí làwọn Lárúbáwá ń ṣe tẹ́lẹ̀? Wọ́n bọ òrìṣà tẹ́lẹ̀. Kéṣe pé àwọn kan ọmọ Ọlọ́run lọ́kàn nù wọn, ṣùgbọ́n ìtànàbí Muhammad bá lọ́wọ́ wọn ní pé wọ́n fowó ara wọn sí Ọlọ́run. Wọ́n sọ pé ètò ìmúlọ̀ ìmọ̀ Ọlọ́run lọ́kàn pé Lárúbáwá ni o, kìí ṣẹ̀sìn Lárúbáwá o. Nígbà ọba fẹ́ kírun nìkan ni ẹni kọ́ ọmọ ìlú Fátíà kí gbogbo yín lè bá a ṣọ̀kan. Ilẹ̀ fi ń lo Fátíà o. Tọ́ọ̀bà ṣàdúrà gangan ọmọ ẹgbẹ́ Yorùbá ló fi ń sọ pé orogún ìyá mi tó fẹ́ pa mí. Ṣé Lárúbáwá lọ fi sọ yìí? Orogún ìyá mi tó fẹ́ pa mí bá ń lè jìnnà. Orogún bàbá mi àbí ọ̀tá bàbá mi ìdílé bàbá ìdílé ìyá
Bọ́ọ̀lù ṣe sọ, ṣé lárúbáwá ló fi sọ Yorùbá ni? Yorùbá ni Ọlọ́run gbọ́ Yorùbá, ó gbọ́ lárúbáwá, ó gbọ́ àyè, ó gbọ́ Yíbò, ó gbọ́ Hausa, ó gbọ́ Tógò, ó gbọ́ Tápà. Tí màá ń bẹ lẹ́yìn eléyìí o. So ẹ má rò pé ẹ̀sìn lárúbáwá lè gbà ẹ̀sìn Ọlọ́run ọba fún gbogbo ọmọnìyàn. Ó ní o, wọ́n jẹ́ kí á tàn yín o wípé ẹ̀sìn lárúbáwá lẹ̀ ń sìn. Wọ́n kàn jẹ́ pé ọwọ́ ẹ̀ tọ́lọ́ ń gbà mú wá. Òun ni tọ́lọ́ ń bá gbọmọ Tógò náà mú wá. Èdè Tógò ni o. Tọ́lọ́ ń bá sì gbọ́wọ́ Yorùbá. Èdè Yorùbá ni o. Mọ ibi tẹ̀ ń wò ó. Wọ́n ti fọ ọbẹ̀ mọ́ o. Mọ́kà tẹ̀ ń wò wọ́n ti fọ mọ́ o. Kò sí ìlú tí wọ́n fọ̀ mọ́ tó bá wọn. Lẹ́gbẹ̀ẹ́ Mọ́kà ó lè rí láàgbólé ní Mọ́kà àbí Mọ̀dínà kí wọ́n máa tò gbogbooro lẹ́gbẹ̀ẹ́ títì. Kò sí ilé ọmọ sàn, ilé aṣẹ́wó. So ẹ̀yin ò tí ìfọ̀lù yín máa. Wọ́n sì ní cleanliness is next to godliness. Ibi tó bá máa ń lọ Ọlọ́run máa wà. Tí wọn náà bá ṣàdúrà, kí lọ máa ń kọ́ sí? Tí ò ní máa. Àtọ́ jẹ́ pé ilé ọmọ sàn wà lẹ́gbẹ̀ẹ́ lé yín. Kò tí ì mọ́. Àwọn Mákà kò sí ilé ọmọ sàn bẹ́ẹ̀. Kò sí ní Màdínà, kò sí ilé aṣẹ́wó, kò sí ilé ẹni tí ń ta ọtí. Lẹ́yìn náà bá gbìyànjú tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ nípò. Ní pálásì ní ìsìn mo ti ṣe bẹ́ẹ̀. O lè mutí ní pálásì. O lè yàtọ̀ sí pé o mọ́mí, o sì jẹun, o sì kírun, o sì sin Ọlọ́run, o sì forí balẹ̀ fọlọ́run. A ti mọ ìlú. Ọba ní sì máa ń mú ìlú mọ́ o. Ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀, gbogbo òlú lọ́sẹ̀ o. Ẹ̀ṣẹ̀ tí Fíráúnà ní ṣẹ̀, gbogbo àwọn ọmọ Íjíbítì lọ yẹn kú. Tọ́ba bá ti jẹ́ abọ̀rìṣà, gbogbo òlú lọ́bọ̀rìṣà. Èmi ò pé nítorí tí yín mo fi ń jẹ̀yàwó. Mo gbọ́ àsọ́lọ̀ lẹ́nu. Nítorí tí yín ni mo fi ń ṣe kí ni? Mọ ìyá tí mo jẹ́ o. Kò yí sí láti gbógun tó sàbíbọ́. Kò yí sí láti máa ọba paramount ruler. Ọba ní ayé ọba tí mo bá jẹ láyé kọ́ wá mọ̀ sí ẹgbẹ́. Wọ́n mọ̀ máa ló ń bẹ́ra ilé ayé pé ogun tó dìde sí wa ìwọ́ mọ̀ wó tọ́ kan wà nílé kíní táwa lọ́gbọ̀n ọba. Kọ́kọ́ lọ gbógun tàwọn tèmi gbógun. Kó o wò bó ṣe rí. Ìwọ lọ gbógun tó ìwọ tí wọ́n rán kọ́ lọ gbógun tó sàn. Ọlọ́run ọ̀bá kọ́kọ́ ọgbógun tó gbóni.